wò yẹn lólùfẹ́ mi ẹ káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ àfọ̀túnní tí àwọn tó ń rí ojú mi nígbà àkọ́kọ́ àti sáwọn tó máa ń rí ojú mi tẹ́lẹ̀. Orúkọ tèmi ni Omidan Ọ̀ṣẹ́bìtọ́ Yewande Elizabeth, olùkọ́ èdè Yorùbá tìgbàlódé Miss Yewande James Yorùbá Teacher. Mo dẹ̀ kí n káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ àfọ̀túnní. Àkòrí fún ìdánilẹ́kọ̀ọ́ àfọ̀túnní ni ọ̀rọ̀ atọ́kùn, èyí táwọn lédè Gẹ̀ẹ́sì a máa pè ní prepositions. Mo dẹ̀ ṣàlàyé oríkì ọ̀rọ̀ atọ́kùn fún wa ní fọ́nrán mi tó kọjá. Mo dẹ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ ìṣáájú ọ̀rọ̀ atọ́kùn fún wa. Lónìí a fẹ́ wá wo ọ̀rọ̀ kan tó máa ń jẹyọ nínú gbólóhùn pẹ̀lú ọ̀rọ̀ atọ́kùn wa àti ọ̀rọ̀ atọ́kùn wọ́n jọ máa ń rìn. Kí wá ni ọ̀rọ̀ náà wà? Kí wá ni wà ní èdè Gẹ̀ẹ́sì? It is called a linking verb. It is, was, were, or are. That is, it shows where a person or a thing is. Ó máa ń ṣàfihàn ipò tí ènìyàn tàbí ohun bá wà. Tí ọ̀rọ̀ atọ́kùn máa ń ṣàfihàn ìbáṣepọ̀ tó wà láàárín ọ̀rọ̀ orúkọ, ọ̀rọ̀ arọ́pò orúkọ àti àwọn ọ̀rọ̀ mìíràn nínú gbólóhùn. That is, it links the subject to the other words in the sentences. They work in hand together. Fún bí àpẹẹrẹ, I am in the car. Tẹ́ bá rí am, ká mọ̀ pé wà ni, mo wà. Depending the context in English language, I am in the car. Mo wà nínú ọkọ̀. The bag is under my bed. The cap is under my bed. Fìlà náà wà lábẹ́ ibùsùn mi. Ó ṣàfihàn pé wà níbo ló wà? Abẹ́ ibùsùn mi. Ó wà lábẹ́ ibùsùn mi. The book is on the table. Ìwé náà wà lórí tábìlì. We are behind you. Sister, we are behind you. Àwa, we. That is a plural pronoun, first person. Àwa lẹ́yìn yín. I am in the room. They are in the room. Wọ́n wà. Ó sọ ibi tí wọ́n wà. Wọ́n wà ní ìyàrá tàbí wọ́n wà nínú ìyàrá. Mo lérò pé a rí ẹ̀kọ́ kan tàbí òmíràn. Mo lè lérò pé kò rújú. Ẹ jẹ́ n sọ báyìí. Tá bá ti rí wà, ká mọ̀ pé linking verb ni is, am, was, were, and are, depending the context. Ṣó yé báyìí? A ti wá sí ètò ìdánidúró fún ẹ̀kọ́ wa fún tòní. Mo lérò wípé a rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kan nínú ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Tó bá ti di ìwòye ọ̀sẹ̀ tó ń bọ̀, máa tẹ̀síwájú. Orúkọ mi ò yí padà. Orúkọ tèmi ni Omidan Ọ̀ṣẹ́bìtọ́ Yewande Elizabeth, olùkọ́ èdè Yorùbá tìgbàlódé Miss Yewande James Yorùbá Teacher. Ẹ má gbàgbé láti kàn sí mi kábẹ̀rẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ èdè Yorùbá. Mo fẹ́ rí yín ní yàrá ìdánilẹ́kọ̀ọ́ mi. Ẹ ṣeun. Ó dàbọ̀. Ó yẹ kó lọ kí